kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́rú ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2026. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni àwọn àṣírí sí ẹ̀mí gígùn apá kẹta. Àkọ́sórí àtànú ìwé Tímótì kejì orí kejì ẹsẹ̀ kejìlélógún èyí tó kà báyìí wípé máa sá fún ìfẹ́kúfẹ̀ẹ́ èwe sì máa lépa òdodo, ìgbàgbọ́, ìfẹ́ àlàáfíà pẹ̀lú àwọn tí ń ké pe Olúwa láti inú ọkàn funfun wá. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Láàárín ọjọ́ méjì sẹ́yìn, mo ti ń ṣàlàyé ìṣe pàtàkì mímọ ìgbà tí ó yẹ kí a fara pamọ́ àti ìgbà tí ó yẹ kí a jagun gẹ́gẹ́ bí àṣírí fún ẹ̀mí gígùn. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n ń sọ̀rọ̀ níbí. Lónìí, màá ṣàlàyé àṣírí mìíràn tó ń ṣàkóso ẹ̀mí gígùn, mímọ ìgbà tí ó yẹ kí a sá. Tí o bá ka ìwé mímọ́ pẹ̀lú ìfarabalẹ̀, wàá rí i pé ọ̀kan lára àmì ìdánimọ̀ ọmọ Ọlọ́run ni pé wọ́n ní ọgbọ́n àti agbára. Fún àpẹẹrẹ, Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 4 sọ pé ẹni tí ń gbé inú wa, ìyẹn Ọlọ́run, tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ, ìyẹn ti èṣù. Èyí sì fi hàn gbangba bí a ṣe ní agbára sí gẹ́gẹ́ bí onígbàgbọ́. Àmọ́ ṣá, nígbà tí a bá ń dojú kọ ẹ̀ṣẹ̀, pàápàá jùlọ ìfẹ́kúfẹ̀ẹ́, ẹsẹ̀ àkọ́sórí wa ò ní sọ pé kì í ṣe pé ká sá kúrò níbẹ̀ nìkan, ṣùgbọ́n ká sá lọ sí ìhà mìíràn pátápátá. Ìfàmì òróró yàn kì í ṣiṣẹ́ lórí ìfẹ́kúfẹ̀ẹ́. Èyí túmọ̀ sí pé bí ó tilẹ̀ wù kí o lágbára tàbí ní ìfàmì òróró yàn púpọ̀, ohun kan ṣoṣo tó máa ń ṣiṣẹ́ ni pé kí o sá. Ó ṣeé ṣe kó jẹ́ pé ò ń bi ara rẹ pé pẹ̀lú gbogbo ìfàmì òróró yàn tó wà lórí bàbá aláṣẹ gbogbogbò àti àkókò púpọ̀ tí ó ń lò pẹ̀lú Ọlọ́run, ṣé ó máa tún sá kúrò fún ìfẹ́kúfẹ̀ẹ́? Ìdáhùn náà ni pé bẹ́ẹ̀ ni. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ara wọn níbí. Kódà mo máa ń sá ju ti ìgbà tí mo jẹ́ Kìrìsìtẹ́nì kékeré lọ. Èyí rí bẹ́ẹ̀ nítorí pé mo lóye pé ẹnikẹ́ni tí ó bá wà nínú eré ìje ní láti sáré kíákíá, pàápàá jùlọ láti parí eré ìje náà kí ó lè gba èrè náà. Síbẹ̀, ìfẹ́kúfẹ̀ẹ́ kì í ṣe ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tí ó yẹ kí a sá fún. A gbọ́dọ̀ tún sá kúrò nínú gbogbo irúfẹ́ ẹ̀ṣẹ̀. Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 22 sọ pé kí o ya ara rẹ kúrò nínú gbogbo ìfarahàn ibi. Èyí túmọ̀ sí pé nígbà tí ohunkóhun bá dàbí ibi, o gbọ́dọ̀ ya ara rẹ kúrò níbẹ̀. Fún àpẹẹrẹ, bí ẹgbẹ́ kan bá ń hùwà ibi ní àyíká rẹ, ó yẹ kí o kúrò lọ́dọ̀ wọn. Ìwé orin Dáfídì orí 1 ẹsẹ̀ 1 sọ pé o kò gbọdọ̀ rìn nínú ìmọ̀ràn àwọn tí kò mọ Ọlọ́run, tàbí dúró nínú ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, tàbí jókòó pẹ̀lú àwọn ẹlẹ́gàn. O lè kí wọn kí o sì wàásù fún wọn, ṣùgbọ́n má ṣe ṣe ọ̀rẹ́ pẹ̀lú wọn. Kọ́ríńtì kejì orí 6 ẹsẹ̀ 14 dé 15 sọ pé ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, nítorí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo? Ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn? Ìrẹ́pọ̀ kí ni Kìrìsìtẹ́nì ní pẹ̀lú Bélíálì? Tàbí ìpín wo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́? Olùfẹ́, tí o bá fẹ́ ṣàṣeyọrí nínú eré ìje tí Ọlọ́run ti ṣètò síwájú rẹ, o gbọ́dọ̀ sá kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ kí o sì má ní ìfarakúnra kankan pẹ̀lú àwọn iṣẹ́ òkùnkùn tí kò ní èso. Ka Jẹ́nẹ́sísì orí 39 ẹsẹ̀ 10 dé 13. Bíbélì ní ọdún kan. Kọ́ríńtì kínní orí
24 dé 26. Kókó ọ̀rọ̀: sá kúrò nínú ohunkóhun tí ó bá dàbí ibi. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube. Tí ẹ bá fẹ́ kí a máa tẹ ọ̀run ṣíṣí orí ìrìn sí yín lórí WhatsApp, ẹ tẹ nọ́mbà ẹ̀rọ alágbèéká yín sí wa kí ẹnìkan kó ké hallelujah. Afárá fún dánwò nítorí ẹ̀ṣẹ̀ ni ìṣẹ́gun kan yóò tún fún ọ lágbára. Jà bí ọkùnrin sí borí fẹ́kúfẹ̀ẹ́.